Eh, mo kí gbogbo ilé o, mo tún dé lónìí o. Eh, mo tún kí wa lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo kí wa o. Ọlọ́run Elédùmarè yóò pín wa lérè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sì pátápátá. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, ọmọ Gíẹ̀sì TV ńbẹ̀ la ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù tá a rò pé kò sí mọ́ ṣùgbọ́n tí ó ṣì wà. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ ti tèmi èké ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ẹ bá share program wa, ẹ bá like, ẹ subscribe sí YouTube channel wa, ẹ follow wa ní Facebook ọmọ Gíẹ̀sì Tewétegbò Níwòsàn, àwọn page wa ni ẹ bá follow wa. Ṣé rí àṣírí tí mo fẹ́ ká sọ̀rọ̀ yìí lónìí ó ní èpè. Ǹjẹ́ èpè dáa bí? Ǹjẹ́ kò dáa bí? Àwọn àgbàlagbà ẹ̀yin bàbá wa ẹ ní kinní kan tí yóò bá jẹ wà ìyáwó ní àwọn àgbàlagbà ṣe máa ń sọ. Ẹni tí yóò béèrè béèyàn bá lóun ò ní ṣe oògùn kà mọ́, ẹni tí ó béèrè yóò béèrè. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n èmi kàn máa ń pariwo nǹkan kan. Ṣé rí gbogbo nǹkan tó bá lè pa ọmọnìkejì lára láti fi bà tọmọnìkejì jẹ́, èmi ò nífẹ̀ẹ́ sí. Èmi ò nífẹ̀ẹ́ sí. Mi ò nífẹ̀ẹ́ sí rárá. Ṣùgbọ́n ṣé rí nǹkan tó mú mi tí mo fi wò pé kí n fi àṣírí sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tèmi máa ń fi sílẹ̀, àwọn kan wà ńbẹ̀ tó jẹ́ pé nǹkan kan ló máa ń bì láti fi sílẹ̀. Onígbìyànjú tó bá sọ pé bóun ṣe ń dè ló ń dè, bóun ṣe ń tú ló ń tú láti ìgbà tóun ti bẹ̀rẹ̀, ẹ sọ fún pé ó ti fi rọ́kùn. Bẹ́ẹ̀ ni. Ẹ sọ fún pé ó ti fi rọ́kùn. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò wá síjọ́ tó kù díẹ̀ tán sọ fún pé kinní yìí kò sí bẹ́ẹ̀ ṣáàpù tó bó ṣe yẹ kó ṣáàpù tó. Àwọn tá à ń ṣiṣẹ́ fún oríṣiríṣi ọwọ́ ni ló wà lára kálukú. Ẹlòmíì, mo ti sọ̀rọ̀ yìí rí pé èèyàn mi gangan ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ lọ síbì kan. Ọ̀rẹ́ ẹ̀ lọ gba iṣẹ́ lọ́wọ́ ẹni yẹn gbé iṣẹ́ tọ́rẹ́ ẹ̀ wá gbà fún tán, ó wá bu ọṣẹ́ kékeré pé ìwọ ọmọ yìí ìwọ náà gbà kò mọ̀ sìn wá. Ó nígbà tó ń lo iṣẹ́ yẹn ó lóun fẹ́ lè máa kọ iṣẹ́ tóun ṣe kó òun ò ṣe mọ́ kó ti pọ̀ jù. Òun tó ń gbà tóun tó ń gbaṣẹ́ tóun tó ń gbé fẹ́lòmíì pé ẹ lọ sí tóun rí commission ti tóun. Ọṣẹ́ kékeré ló bù fóun o, ṣùgbọ́n àsìkò tóun fi lo iṣẹ́ yẹn ó kọjá bẹ́ẹ̀. Ẹ mọ̀ pẹ̀lú nǹkan tó rí yẹn, ó wá fi ìdùnnú padà lọ sọ́dọ̀ bàbá yẹn pé iṣẹ́ tẹ́ ẹ bù fún mi yẹn gangan ni mo fẹ́ ṣe. Iṣẹ́ ńlá mọ̀ ní kìnìkan òun iye tó bá jẹ́ òun ó sanwó ẹ̀, ó sì sanwó ẹ̀. Ṣé kí n má tàn yín? Nǹkan wá burú débi pé ó ṣe é ṣe kẹ́niyẹn náà mọ̀ gbọ́rọ̀ tí mò ń sọ yìí. Nǹkan wá burú débi pé lásìkò tó fi lo sẹ́yìn, a sọ pé àbá yẹn ni òṣìṣẹ́ yẹn padà fún ni àbí ṣe rí nǹkan kan tèmi kan mọ̀. Àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ lè fojú mi wò. Mo máa ń sọ kinní kan, ṣé gbogbo àdúrà tá à ń gbà ta ló máa jí lójúmọ́ tí ò ní ṣàdúrà pé kó dáa fóun, láti kékeré tí ò ní ṣàdúrà fóun pé ìwọ Ọlọ́run o, mo fẹ́ kọ́lé, mo fẹ́ lo mọ́tò, mo fẹ́ ṣe gbogbo ẹ̀. Tó wáyé pé bẹ́ẹ̀ ló ṣe ń gbà ni, kò yẹ ká rẹ́ni tó máa wà lórí ilẹ̀ lórí òkè ìpẹ́ yìí tó ti lé ní ọmọ ọdún 15 sókè tí ò ti ní mọ́tò, tí ò ti ní kọ́lé. Kò yẹ kó sí. Torí kò sẹ́ni tó máa jí lójúmọ́ tó máa pe aburú mọ́ rẹ̀. Àdúrà náà ni gbogbo wa ó pè mọ́ra wa. Mi ládùúrà ò gbà o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ pé ibi tó ń gbà sí ló yàtọ̀. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú. Téèyàn bá wá ń gbìyànjú, téèyàn náwó, àwa tá a jókòó sí díẹ̀ gan tá à ń ṣe. Ẹlòmíì ò ní, ẹnìkan pè mí lọ́jọ́ kan, ó ní wọ́n fi obìnrin ní wọ́n wá fi 50,000 sóògùn. Mo ní anyway, mi ì rí dálẹ́bi rárá torí pé òun náà wò pé jẹ́ kí n kàn, kì í ṣe pé nǹkan kan ló lè, ó kàn rí pé ó wu òun ló ní pé kóun ó ṣe. Ṣé pé yàtọ̀ wà ń bẹ̀? Ayé ò ní san wa nídìí.
Gbénga Adébóyè ó ní ẹni tí wọn bá lé kò ní sáré, téèyàn ò bá sì sáré ó ṣeé ṣe kó má débi tí ń lọ. Eré àsápajúdé ni ò dáa. Bẹ́ẹ̀ ni tó wá jẹ́ onígbìyànjú, torí pé òun gbìyànjú pé eléyìí wọ́n ló dáa mú ṣe, tọ̀hún wọ́n ló dáa mú ṣe, àwọn àgbàlagbà ní owó oògùn ò bá jẹ́ owó ẹ̀ ó jẹ́, eléyìí wọ́n ló dáa mú ṣe, tọ̀hún wọ́n ló dáa mú ṣe, still náà gbogbo ẹ̀ tún sì wà bákan náà, kò sí kinní mọ́. Ọmọ ìyá, gbìyànjú èpè tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ńgbà míì iná la fi ń lé iná jáde. Ẹ jẹ́ kí n fi kinní kan sí àpèjúwe, gẹ́gẹ́ bí mi sì sọ pé kò iṣẹ́ tí màá fi sílẹ̀ tí ò ní ní nǹkan tó bí, tí ò ní ní nǹkan tó bí. Ìgbà míì ìdíwọ́ ń máa ń sọ oníṣègùn di gbájúẹ̀, wàláì. Nígbà tẹ́ni tó ẹ̀ ń ṣiṣẹ́ fún tí ìdíwọ́ bá pọ̀ jù, tó jẹ́ pé kó tó gbà gan kò gbogbo iṣẹ́ rẹ̀ tẹ́sí ń ṣe fẹ́ lómi tẹ́lómi ń dúpẹ́ lẹ̀ ń ṣe fóònù náà tí ò rọ́pẹ́ kankan dú, tí ò sí nǹkan kan, tí ò yọ nǹkan kan. Àkọ́kọ́ ẹni tó ń ṣiṣẹ́ fún tó jó oníṣègùn yóò máa wò pé iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ fún yìí ṣó mo ore sá, pé bóyá kò fẹ́. Mo pàdé ẹnìkan ibi náà, mo ti pàdé ẹni yẹn, gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo di gbájúẹ̀. Bẹ́ẹ̀ ni kí n tó wá wò pé kí ló dé, ṣé bẹ́ẹ̀ náà ni kinní, kéèyàn mú ewé ọ̀sọ́pọ̀tù lásán gan kó já gan kó pò wọ́n sẹ̀, ordinary ewé ọgbọ́ lásán kó mú kó pò wọ́n sẹ̀ gan kó fún yàn pé lọ́ọ̀ ló yẹ kó wá ròyìn pé òun ríṣẹ́. Ní tó bá fi wá di pé kò rí bẹ́ẹ̀ mọ́, òun láti ní nǹkan kan. Ẹ sì jẹ́ kí n sọ kinní kan, ogun tó bá jẹ́ ogun ọ̀tá kì í pẹ́ láti ṣẹ́ o, ṣùgbọ́n ogun ilé láwọn tí wọ́n mọ̀ tán mọ̀ bó ṣe jẹ́, tán mọ̀ àti wáyé ẹ̀, Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ àti wáyé ẹ̀dá, ṣùgbọ́n àwọn kan wà tán mọ̀ pé òlébò ni la bímọ yìí àti bí ìjọba ẹ̀ la bí, àwọn kan mọ̀. Mi fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ pọ̀ jù, mo kàn sọ síwájú kẹ́ lè mọ̀ pé nǹkan kan tí mo ló bí àṣírí. Torí ẹlòmíì ó sọ pé iṣẹ́ burúkú ló filẹ̀, èpè ló filẹ̀ lórí kinní. Ìní kó fi ṣépè léyàn tó ṣe ọ́ rárá o. Àwọn tí òun sa iṣẹ́ ò jẹ́, òun ṣe ìgbìyànjú kò jẹ́, òun ṣe gbá, òun gbìyànjú lọ́tún lósì, tó òun gbìyànjú àṣírí lílò, kò sí kankan tó dán ọ lóhùn bẹ́ẹ̀, ni mo ní kó lò fún o, ni mo ní kó lò fún. Nígbà tí èmi lò, tí mo ṣe fún yàn, tí mo rí jíjẹ́, ni mo ṣe rò pé ó yẹ kí n wá fi sílẹ̀. Ṣùgbọ́n nítorí àwọn tí ó mọ kọ́mẹ̀ntì tí ò ṣe, nítorí àwọn tó yẹ pé kì í ṣe nǹkan yẹn làwọn fẹ́ lò fún, ẹni tí wọ́n bá ti tiẹ̀ jẹ́ ni wọ́n wà lẹ́mìí wọn náà ti ní lọ́kàn láti lò fún. Mo ń sọ pé gbogbo ẹni, mo máa ń sọ o, àṣírí tá a bá fi sílẹ̀ tẹ́ bá ní béèrè lórí ẹ̀, ẹ má pè mí lórí aago, ẹ fọwọ́dù àṣírí yẹn sí mi ní WhatsApp, ẹ wá béèrè tẹ̀ ní lábẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè nù, bẹ́ẹ̀ ṣe máa béèrè òun nìyẹn. Tó bá pẹ́ téèyàn ti ń lé ẹran, tó bá kan ògiri yóò bójú dà sí yàn, nítàṣírí ẹ̀ wà fún nìyẹn. Pé mo ti ń gbìyànjú wọn jẹ́ wọn jẹ́ ṣe kinní kan, téèyàn náà bá sìn wọ́n wọgbó, kò tí ì sí nǹkan tó burú jù bẹ́ẹ̀. Torí ẹni tí ò ní jẹ́ kéèyàn yó, kéèyàn dáná ẹ̀mú jẹ, ẹni tó sì fẹ́ múríyàn lọ́wọ́, Ọlọ́run ó ṣàánú fún wa o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àṣírí n tí ò bá yé wa ń bẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, mi ní kẹ́ ẹ pè mí, ẹ dákun o. Torí ìdí tí mo fi sọ síwájú bẹ́ẹ̀ ni pé àwọn kan wà tó jẹ́ pé ìkà ni wọ́n. Ẹni tó ṣẹ̀ wọ́n gbàdá wọn rántí pé ẹnìkan jẹ mí lówó, jẹ́ ń bá tiẹ̀ jẹ́, ẹnìkan ó na màmí lánàá, jẹ́ ń bá tiẹ̀ jẹ́, ẹnìkan ó sọ̀rọ̀ burúkú sí mi ń jẹta, jẹ́ ń bá tiẹ̀ jẹ́. Rárá o, mi ìfilẹ̀ nítorí ìyẹn rárá. Torí pé náà gan kò mójú ẹni tó dà. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa o. Kí lẹ́bàá mi wá? Orí ìparamọ́lẹ̀ tútù àti irú ẹ̀, ìtàkùn àgbè, adígbọ́nákú, ìtàkùn àgbè àti adígbọ́nákú àti ewé ìpá ìtọ́jọ́, òun lẹ́bàá mi wá. Tẹ́ bá lọ gbogbo ẹ̀ tán lórí ọ̀rẹ́, ẹ lọ tó máa kúnná dáadáa, ẹ máa lọ tó máa kúnná dáadáa. Tẹ́ bá ti lọ́pọ̀ tó kúnná dáadáa tán, ẹ wàá sù ródóródó. Tẹ́ bá ti sù ródóródó, ẹ wàá ara mọ́ínmọ́ín,
ẹ tú mọ́ínmọ́ín ẹ yọ mọ́ínmọ́ín kúrò ńbẹ̀ ẹ wá kó nǹkan tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti sùúrù dúródó yìí ẹ kó sínú ẹ ẹ wá dì papọ̀ bọ́n ṣe pọ́n mọ́ínmọ́ín yẹn lẹ́sẹ̀ pọ́n ìwé yẹn padà ẹ wá bú nínú iná. Yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ṣe ń bu nǹkan ẹ bú níná. Tẹ́ bá ti kó jáde padà ẹ kó sínú ibì kan, ẹ lè kó sínú ike funfun, ẹ lè kó sínú kinní kó wà bẹ́ẹ̀. Tẹ́ bá ti wá jí láàárọ̀ ẹ jù sẹ́nu. Ẹ ti gbìyànjú o, ṣùgbọ́n gbogbo ẹ̀dákẹ́dá ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà onílé ni àlejò tàbí nínú obìnrin tàbí fẹ́ bí jáde láti tàbí obìnrin tó ń dí ìlọsíwájú mi lọ́wọ́ láti òní lọ kó mórí wọgbó. Ọlọ́run ó gbà fún wa bá a ṣe lò sẹ́yìn nìyẹn o. Ó gba ìpè tó bá yẹ pé ìlú òyìnbó ló wà, Ọlọ́run ní jẹ́ kó torí ẹ̀ wálé nígbà tán bá pè ọ́ pé orí báyìí orí báyìí orí báyìí àṣírí tó jẹ́ dáadáa ni. Ṣùgbọ́n o gbogbo ẹ̀dákẹ́dà tí ò fẹ́ lò lọ́nà tí mo sọ yìí tó jẹ́ pé ẹni tó jẹ́ lówó, ẹni tí ó bú lánàá, ẹni tó ṣe gbá lánàá ń ló fẹ́ lò fún, lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run, kò ní jẹ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀. Bó ń tọ̀hún bó bá wá gbogbo bá ṣe wá pè kó rí fún ẹni tó fẹ́ lò fún, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún òun àtìrandíran àtọmọ ẹ̀, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún láṣẹ Ọlọ́run. Bí ó ṣe ní kó rí fún tọ̀ yẹn láì sí pé bóyá o lò pé òkè o ẹni tó ń ṣe nǹkan báyìí o kó rí báyìí kó rí báyìí kó rí báyìí o, ṣùgbọ́n wọ́n tó máa dárúkọ èèyàn kan sí bó o ṣe ní kó rí fún òǹtọ̀ yẹn, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún wa àti ọmọ ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára àwọn tó nílẹ̀. 08061408254 09072793348. ẹ má gbàgbé bí mo ṣe sọ ewé kan wà bẹ́ẹ̀ tí mo dárúkọ tó jẹ́ pé a lè mọ̀ bẹ́ẹ̀ ni kò wá sí kò sẹ́ni náà tí mo ń sọ pé kó mówó wá o, ṣùgbọ́n nítorí àwọn olórí kan wà tó jẹ́ pé wọ́n ti ń wá ọ̀nà láti bà tẹlòmíì jẹ́ tẹ́lẹ̀ torí pé ó sẹ́ ni mo ṣe sọ o. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa.